Hello. Ẹ káàsán, àbí ìrọ̀lẹ́. Okay. Yes. Okay. Ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ pè mí padà. Mo wà lórí live video. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìdájí ní gbogbo tí ẹ ti ń gbọ́ mi, tí ẹ ti ń wò mí. Ìyá ìmọ̀ Yorùbá yín náà rèé. Ọlábísí lọláwàyín ayaba èyówù àwí yèyé apagun pọ̀tẹ̀. Wọ́n ní bàbá ti ń sọ ká mọ̀ fi sí. Ẹ ṣeun jàre gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, ẹ kú àdúrótì, ẹ kú ìfẹ́, ojú òní tì yín láṣẹ Elédùmarè ọba. Ewé àjọ máa jẹ́ fún wa o, egbò àjọ máa fọhùn láṣẹ ọba mi òkè. Ọlọ́run ò ní jẹ́ kánjọ́ mọ́ wa o, ojú gbogbo wa kò ní rí bí wọ́n lójú àṣà rí bí. Ojú gbogbo wa ò ní rí bí, ojú àwòdì rọ́ràn, ojú wa ò ní rọ́ràn láṣẹ Olódùmarè. Bí ẹ ti ń wọlé tẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé wípé lórí Ìmọ̀ Yorùbá it is a must to share, to comment, to like, to love and so on. Ìwọ tọ́lọ́run bá wá fún lórí ọ̀fẹ́, má gbàgbé send a star láti support page yìí. Olódùmarè yóò ràn gbogbo wa lọ́wọ́. Ẹ ṣé àdúpẹ́. Mo ní Oshole tí ò ní ìpalára rárá tí ò ní ìpalára kankan. Òun ni. Má jẹ́ kí wọ́n tàn ẹ́ pé nǹkan kan wà tí ó gbowó wá fún ẹ tó bá ti jókòó sínú ilé ẹ̀, wọ́n á kàn rú wá fún ẹ kẹ̀ǹkẹ̀kẹ̀ǹkẹ̀ kàǹkàkàǹkà. Ṣé tán bá rù wá ṣẹ́rù ò ní bà wọ́ náà? Ṣùgbọ́n Oshole eléyìí ó ní ṣe pẹ̀lú iṣẹ́ tó bá ń ṣe. Ìwọ tó ò bá níṣẹ́, má wulẹ̀ dán wò. Ṣùgbọ́n ìwọ tó bá níṣẹ́ ajé tó ń ṣe, tó níṣẹ́ ojoojúmọ́ ẹ tó ń ṣe, bá mi ṣe wàá ràánú gbà. Nídìí iṣẹ́ tiẹ̀, ayé á pè ẹ́, ayé á mọ̀ ẹ́, wọ́n á fowó kẹ́ ẹ, wọ́n á dá ẹ lọ́lá nídìí iṣẹ́ ẹ. Ṣé orí iṣẹ́ tí mo fẹ́ fi síta, ìwọ tó bá lóore ọ̀fẹ́ àti ṣe tá a dẹ̀ fún ṣe, mo kí ẹ kú oríire. Èyí tí mo fi sọ bẹ́ẹ̀ á máa yé wa nígbà tí àwa tá bá fẹ́ ṣe, tá bá fẹ́ dán wò, nígbà tá bá fẹ́ ṣe. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ á jọ máa yé wa. Kí ni nǹkan tí o nílò? I don't want the video to be too long. I want just a short video of like, mi fẹ́ kó ju 5 minutes lọ. Mi fẹ́ kó ju 5 minutes, ó gùn ju àríró ẹ̀rí nìyẹn. I want to make it very short. Kó dẹ̀ wà meaningful. Nǹkan àkọ́kọ́ tí o nílò ń bẹ̀, òun náà ni ẹyin pẹ́pẹ́yẹ, duck egg. Ẹyin pẹ́pẹ́yẹ, duck egg, that is the first thing. Ẹlẹ́ẹ̀kejì, ẹyin ẹyẹlé, pigeon egg. Ẹyin ẹyẹlé, ẹyin ẹyẹlé. Nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó o nílò ń bẹ̀, òun náà ni ẹyin adìẹ ìbílẹ̀, fowl egg, local fowl egg. So those are the 3 eggs tó nílò. Lẹ́yìn yẹn, o wá nílò ewé kan tó ń jẹ́ ewé ṣàwérèpèpè. I don't know it in English, don't ask me. Ṣàwérèpèpè leaf. Just get to the herb sellers, tell them you want to buy ṣàwérèpèpè leaves. They will sell it for you. Pronounce it the way I pronounced it. Ṣàwérèpèpè leaves. Then you tell them you want to buy ewé ọlá. Ewé ọlá, just a little. Ewé ọlá, just a little. So tó bá ti ra gbogbo àwọn nǹkan yìí, ra ìkòkò ìjó nǹkan tá fi ń jó nǹkan, ìṣasùn tá fi ń jó nǹkan. Tó bá ti délé, fọ̀, mú ọwọ́ ọjà kúrò ńbẹ̀. Tó bá ti fọ̀ tán, gbé kaná, kó àwọn nǹkan yìí, kó àwọn ẹyin yẹn sí, kó kó ewé tá ní kó kó sí yẹn, kó kó sí. Kó kó lé lórí, kó wá jó pẹ̀lú odidi atare kan, 1 alligator pepper. Kó wá jó, kó jó dáadáa. Bó bá ti jó tán, lọ̀ kó kúnná. Tó bá ti lọ̀ kó kúnná, ní ọjọ́ tó bá fẹ́ lò ó, the best day láti lo iṣẹ́ yìí, ọjọ́ Thursday ni. Kò sí ọjọ́ tó lè lò, ṣùgbọ́n ọjọ́ tó dáa jù láti lò, òun náà ni ọjọ́ Thursday. Tó bá ti fẹ́ lò, ní ọjọ́ tó bá fẹ́ lò yẹn, aṣọ funfun ló máa wọ̀. Kò bá jẹ́ singlet white àti knicker white ni wọ́n ní, kó sí. Kò bá jẹ́ agbádá white ló ní, kó sí. Kò bá jẹ́ bùbá white ló ní, kó sí. Kò bá jẹ́ búbù white ló ní, ìró àti bùbá white. Anything tó bá ṣàti jẹ́ white, òun náà ni kó lò ní ọjọ́ tó bá ti fẹ́ lo iṣẹ́ yẹn. Bó bá ti wá gbé,
wàá bù sí ọwọ́ ẹ. Ìwọ tó bá lè lò tán lẹ́ẹ̀kan náà, lò tán lẹ́ẹ̀kan ṣoṣo. Ṣùgbọ́n ìwọ tó bá lóore ọ̀fẹ́, lò láàárọ̀, lò lọ́sàn-án, lò lálẹ́. Ọtí òyìnbó ló máa fi lò ó. Dry gin àbí kí náà ń pè ọtí, òun ló máa fi lò ó. Bó o bá ti wá lò tán, iṣẹ́ tó wà níbẹ̀ náà ni wípé o gbọ́dọ̀ ṣe ìtọrẹ àánú fún ọjọ́ mẹ́ta. Bóyá 100 naira lágbára tí ẹ ká o. Bóyá 50 naira mẹ́ta ni tó ń pè ní wàsóbìà, fi tọrẹ. Tó bá jẹ́ pé 1000 dẹ̀ lágbára tí ẹ gbé, fi tọrẹ. Àdúrà wa gbà láṣẹ Olódùmarè ọba. Ṣé rí Oshole tí ó dáa ni, tó gbéra ni. Àwa ò ní sọ fún èèyàn pé ẹyẹ báyìí ló máa gbé wá fún ẹ. Àwa ò kì í sọ bẹ́ẹ̀ lórí ìkànnì yìí. Ṣùgbọ́n ó wà lórí iṣẹ́ tó bá ń ṣe àti lọ́wọ́ orí. Ohun gbogbo lọ́wọ́ orí o, ohun gbogbo lọ́wọ́ orí. Bó bá ṣe tọ́jú ẹlẹ́dàá ẹ sí, ẹlẹ́dàá ẹ òun yóò wá gbé ẹ nídìí iṣẹ́ tó bá ń ṣe. Ìwọ tó bá níṣẹ́, má yọra ẹ lẹ́nu. Bẹ́ẹ̀ ni, ìwọ tó bá níṣẹ́, má yọra ẹ lẹ́nu. Eléyìí wà fún gbogbo àwọn tó níṣẹ́ tí wọ́n ń ṣe, tó wá dàbí nǹkan tó dàbí ẹni pé kò lọ déédéé, kò ṣe dáadáa. Ṣé gbìyànjú iṣẹ́ yìí, ṣé bá a ṣe ní kò ṣe. Ó dá mi lójú wípé àdúrà á gbà. Fún gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ iṣẹ́ ìmọ̀ Yorùbá pátápátá, ẹ kàn sí wa lórí 09024440432 fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́. Níjọ́ tí mo sọ̀rọ̀ fírí lórí nǹkan àwọn ajínigbé, lórí iṣẹ́ àwọn kidnapper, àwọn kan ń béèrè. Mo lè sọ wípé by popular demand, ó wà fún ìwọ tó bá fẹ́. Nǹkan ọ̀hún wàá kàn máa fi sára ni. Èyí tó máa wá ṣe sára ó wà. So fún gbogbo ìwọ tó bá fẹ́ pátá, ó lè kàn sí wa lórí 09024440432. Ọlọ́run ò ní jẹ́ kó jí wa gbé. Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n jọ́ ọmọ wa. Àwa gangan fúnra wa, ní dẹni wọ́n jí gbé láṣẹ Olódùmarè ọba. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, mo kí yín o. I salute everyone lórí péjì fún ìfẹ́ tẹ̀ẹ̀ní sí wa. Ẹ má gbàgbé, ẹ share ẹnì kọ̀ọ̀kan ó kéré tán ọ̀nà 5. Ṣé ẹ rí iṣẹ́ tí mo fi sílẹ̀ fún yín lónìí? You know what I'm expecting? I'm expecting your tithe, offering, building offering, transport offering, cloth allowance. Nígbà tá ìta àwọn pàìtọ́ olè, Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ jàre. Ojú ò ní tì wá. Gbogbo ìta bá ti ń ṣe, a máa dún. Gbogbo ìta bá ti ń lù, a máa dún. Ní làlùwọlẹ̀ mọ́, àlùyọ lámọ̀lù láṣẹ Olódùmarè ọba. Ẹ ṣé and thanks for watching the show. Àti ẹ̀yin tẹ́ tún ṣì máa wò ó. Yẹmí Marayesa, mo máa ń gbọ́ yín o. Mo ń gbọ́ yín o. Ṣé ẹ̀ ń béèrè nǹkan ni? Torí mo rí tẹ́ sọ pé okay, àmì lẹ fẹ́ kọ. Ó ní admin o. Nǹkan tí ó dá wa lónìí. Ẹ ṣeun gan. Ẹ jẹ́ ká tún pàdé níjọ́ mi nígbà tí a tún máa mú àkọ̀tun wá lórí ìmọ̀ Yorùbá. Ó dàbọ̀ for now.